Kami mi fẹ́ mi fẹ́ wà lá. Ẹ̀yin jókòó síbi òun náà jókòó láàrin kò sẹ́ni kankan tí ò ní rí. Nísìnyí báyìí mo ti ṣàlàyé fún yín pé orúkọ ìwé yìí òun ni ìrẹsì wà nílé àbí. Mo ní ẹ má ti béèrè kankan lọ́wọ́ mi ẹ jẹ́ ká parí tá bá ti parí gbogbo nǹkan tó bá fẹ́ bẹ̀rẹ̀. Rice ó ṣeun ìrẹsì ní rice. Má fi sọ́ọ̀sì sẹ́nu. Bẹ́ẹ̀ni tábà ti sọ̀rọ̀ ilé ìtàn àwọn àgbàkan ní. Ilé ìpọ̀jù wọ́n pọ̀jù lóòótọ́ ìtàn ilé ìpọ̀jù ẹja gbèsè bẹ́ẹ̀. Nísìnyí ẹja bẹ̀rẹ̀ o ìtàn ní ìgbà kan rí story o. Once upon a time mo ṣàlàyé fún yín pé orúkọ àkọlé ìwé yìí ni ìrẹsì wà nílé. Kí ni mo pè é? Ìrẹsì wà nílé. Ìrẹsì ní rice. House. So nísìnyí báyìí ẹni tó kọ ìwé yìí tó ṣe gbogbo ìwé yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ Máyọ̀wá Precious Agbábíàká. Ẹni tó ṣe àgbéyẹ̀wò rẹ̀ ni Olúwatímilẹ́yìn George Alonge. Ẹ má wulẹ̀ béèrè kankan ní ìṣẹ̀jẹ̀ ká parí iṣẹ́ ti gbọ́. Alonge ò ṣeun. Nísìnyí àwọn ọmọ méjì yìí orúkọ ilé yìí máa ń jẹ́ Ṣèyí, orúkọ ilé yìí a sì máa jẹ́ Dámilọ́lá. Nínú àwọn méjèèjì yìí ẹ jẹ́ ká fi ẹ̀tẹ̀rẹ̀ okay. Ta ni wá ní ọkùnrin náà méjì ta lóbìnrin? Kí lélẹ́ ní? Ọkùnrin eléyìí ńkọ́? Obìnrin ẹ ṣeun. Yakubu kọ́ yẹn. Àgbàlagbà mo ti gbọ́. Yakubu lélẹ̀. Nísìnyí báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa ka ìwé yẹn lọ ibi tí mo bá dé. Lẹ́ẹ̀kan mo ṣàpèjúwe fún yín wípé ara àwọn nǹkan tá a máa ṣalábàápàdé nínú ìwé yìí. Àkọ́kọ́ ẹ jẹ́ máa sọ̀rọ̀ ṣe ti gbọ́ tó bá ti bẹ̀rẹ̀ eléyìí ni candy ilé ibi tí wọ́n ń kó candy lollipop àti nǹkan oríṣiríṣi ìpápánu sí. Ibí ni ibi tí wọ́n ń kó fries sí french fries ní Yorùbá a lè pè ní dùndú. Kí ni mo pè é? Dùndú ẹ ṣeun. Eléyìí ni ice cream. Eléyìí ni hamburger. Ice cream a lè pè ní wàrà tútù. Sọ̀rọ̀ mi ti yẹ yín sẹ́yìn ṣùgbọ́n ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pè ní ice cream ó ti dà bẹ́ẹ̀ yẹn náà torí èdè ìgbàlódé tí gbogbo yín gbọ́ nìyẹn. Eléyìí ni abọ́ ìrẹsì àti ọbẹ̀ ata pẹ̀lú ẹran. Eléyìí ni hamburger. Kí ni mo pè é? Hamburger a lè pè hamburger náà ní ohun jíjẹ bóyá bíi tó ní ẹran tó ní tòmẹ́tò tó ní àlùbọ́sà tó ní oríṣiríṣi nǹkan jíjẹ nínú wọ́n fi búrẹ́dì ṣe. Kò ní àlùbọ́sà mo ti gbọ́. Nísìnyí báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ o. Ní lọ́jọ́ kan Dami àti Ṣèyí wọ́n lọ sí ọjà pẹ̀lú ìyá wọn láti lọ ra oúnjẹ. Ta ni eléyìí? Ìyá wọn ẹ ṣeun. Orúkọ ìyá wọn ò tí ì sọ orúkọ ìyá wọn fún wa ṣùgbọ́n bóyá wọ́n máa sọ tá bá ti ń kàwé lọ síwájú àmọ́ orúkọ ìyá wọn ṣe ti gbọ́. Ṣùgbọ́n a lè pe ẹ jẹ́ ká pa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká pe ìyá wọn ní Máyọ̀wá. Kí ni mo pè é? Máyọ̀wá. Orúkọ ìyá wọn ni Máyọ̀wá. Eléyìí ni Ṣèyí. Eléyìí ni Dámilọ́lá. Dami sọ̀rọ̀ mi ti yẹ yín sìn yìí. Dami ẹ pè ní Dami ẹ má pè ní Dámilọ́lá. Dami. Wọ́n ti wá dé ọjà báyìí o sọ̀rọ̀ mi ti yẹ yín sìn yìí pẹ̀lú ìyá wọn ẹ jókòó dáadáa. Wọ́n ti dé ọjà pẹ̀lú ìyá wọn. Ìgbà tí wọ́n dé ọjà ẹ jẹ́ á ṣí ìwé yìí sí iwájú ká tún wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé ọjà àbí bẹ́ẹ̀ kọ́ tó ní ìgbà tí wọ́n padà wọ́n ti lọ sọ́jà wọ́n ti ra nǹkan tó ń fẹ́ rà tán sọ̀rọ̀ mi bí ẹyin sè tẹ́lẹ̀ tí wọ́n ti ra nǹkan sínú àpò tí wọ́n gbé lọ́wọ́ tí Dami àti Ṣèyí gbé lọ́wọ́ nǹkan tó wà nínú rẹ̀. Nígbà tí wọ́n padà bọ̀ wá nílé wọ́n pàdé ọkọ̀ ice cream kan lọ́nà. Ìgbà tí wọ́n ń lọlé wọ́n pàdé ọkọ̀ ice cream kan tó wà lójú ọ̀nà wọ́n gbé síbi ẹ̀bá ọ̀nà báyìí. Ìyá mi Ṣèyí pé mo fẹ́ jẹ ice cream. Ṣèyí ló sọ fún ìyá wọn bẹ́ẹ̀ pé ìyá mi mo fẹ́ jẹ ice cream. Ṣèyí mọ̀ fẹ́ràn oúnjẹ púpọ̀ o. Ṣèyí fẹ́ràn oúnjẹ bíi Yakubu ni. Bẹ́ẹ̀ ni òun ni Ṣèyí. Ìyá mi mo fẹ́ jẹ ice cream. Eléyìí ni Dami. Ọmọ mi ìyá rẹ̀ dáhùn ìyá rẹ̀ sọ pé ọmọ mi ìrẹsì wà nílé. Ó sọ ìyá rẹ̀ sọ bẹ́ẹ̀ pé ìrẹsì wà ní ilé. Kí ló dé tí ìyá rẹ̀ sọ fún pé ìrẹsì wà nílé? Torí pé Dami sọ pé òun fẹ́ jẹ ice cream ṣùgbọ́n ìyá wọn ti ṣe ìrẹsì sílé. Tí Dami bá ti jẹ ice cream kò ní lè jẹ ìrẹsì tó wà nílé mọ́ yóò sì fi oúnjẹ yìí yóò fi ṣòfò. Ṣùgbọ́n
oúnjẹ yẹn wọn gbọ́dọ̀ gbé kalẹ̀ di ọ̀la, wọn gbọ́dọ̀ jẹ lónìí torí ìyá wọn ti ṣe oúnjẹ sílé, ó ti ṣe ìrẹsì sílé. Sọ̀rọ̀ mi ti yé yín sí yìí. Ó máa bàjẹ́, ó ṣeun, ìrẹsì máa bàjẹ́. Wọn ò ní fi síbi fridge torí pé tí wọ́n bá ti ṣe ó dáa kéèyàn máa jẹ oúnjẹ òòjọ́, oúnjẹ téèyàn bá ṣe kéèyàn ó sì jẹ níjọ́ yẹn náà. Sọ̀rọ̀ mi ti yé yín nísìnyí. Wọ́n lè padà lọ bí ice cream lọ́la, ó ṣeun. Ìyá rẹ̀ bá sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tún wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní iwájú. Bí wọ́n tún ṣe ń lọ o, wọ́n tún rí ọkọ̀ oníbọ́gà kan, ọkọ̀ oníbọ́gà. Dami fọhùn, Dami ló sọ̀rọ̀ nísìn, Dami fọhùn. Ìyá mi, bẹ́ẹ̀ ni èdè Dami. Ìyá mi, ṣé ẹ lè fún wa ní owó láti lọ ra bọ́gà àti chips? Kí ni Dami fẹ́ kí ìyá wọn fún? Kí ló fẹ́ kí ìyá ó ní? Ẹ jẹ́ kí n tún sọ fún yín, ó ní ìyá mi, ṣé ẹ lè fún wa ní owó láti lọ ra bọ́gà àti chips? Kí ni Dami fẹ́ kí ìyá wọn fún òun kó owó? Ẹ ṣeun, fẹ́ kí ìyá wọn fún un ní owó. Ìyá wọn á béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé o ní owó láti ra bọ́gà àti chips? Yakubu, ṣé o ní owó láti ra bọ́gà àti chips? Rárá, àbí? Rárá. Ìrẹsì wà nílé, ìyá rẹ̀ bá dáhùn. Nígbà tí Dami sọ pé òun ò ní owó, ìyá rẹ̀ bá sọ fún pé nígbà tó ti lówó yẹn ẹ̀ kí wọ́n náà mọ̀ pé ìrẹsì ń bẹ ńlé tá máa lọ jẹ tá bá délé. Tọ́ ẹ jẹ́ àtúnwò nǹkan tó tún ṣẹlẹ̀ nígbà tí wọ́n tún rìn síwájú díẹ̀ sí o. Lẹ́yìn tí wọ́n tún rìn síwájú díẹ̀, wọ́n rí ọkùnrin kan tó ń ta súwìtì lẹ́bàá ọ̀nà. Lẹ́bàá ọ̀nà, kí ni lẹ́bàá ọ̀nà? Lẹ́bàá ọ̀nà ni ẹ̀gbẹ́ ojú ọ̀nà. So ti yé nísìn, kání nísìn, ṣẹ́ni gbogbo bí ojú ọ̀nà nìyí. Ẹ̀gbẹ́ yìí òun ni ẹ̀bá ọ̀nà. Kí ni mo pè é? Ẹ̀bá ọ̀nà. Tọ́ wọ́n tún rí ọkùnrin kan tó ń ta súwìtì lẹ́bàá ọ̀nà. Ìyá mi, Ṣèyí tún sọ̀rọ̀. Ṣèyí fẹ́ràn oúnjẹ gan. Ẹ jọ̀ọ́ ni bí kéèyàn sọ pé ẹ dákun. Ó ti yé yín sí ẹ jọ̀ọ́ tàbí ẹ dákun. Ṣé àwa lè jẹ súwìtì? Ó béèrè lọ́wọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀. Ìyá rẹ̀ bá tún fọhùn. Ṣé bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ìrẹsì wà ní ibo ilé? Ó ṣeun pé ìrẹsì wà ní ilé. Ìyá rẹ̀ dáhùn pẹ̀lú bínú. Nísìn ìyá rẹ̀ ti bínú. Pé ìyá rẹ̀ fi bínú torí pé ní gbogbo ìgbà wọ́n ṣá ń béèrè lọ́wọ́ ìyá wọn, afẹ́ra ilé. Ìyá wọn sì sọ fún wọn pé ìrẹsì wà nílé, ṣùgbọ́n wọ́n tún béèrè náà, wọ́n tẹpẹlẹ mọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa béèrè ní wá bí ìyá wọn. Ìgbà tó dáhùn nísìn ìyá wọn sọ pé ṣé bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ìrẹsì wà nílé? Ìyá wọn bínú dáhùn, ti bínú nísìn. Ẹ jẹ́ ká tún wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní iwájú, àbẹ́ẹ̀kọ́? Àbá tún ṣe síwájú báyìí. Ok, nísìn nígbà tí wọ́n dé ilé, wọ́n ti wà nílé báyìí. Ok, nígbà tí wọ́n dé ilé, bàbá ní káàbọ̀ ìyàwó mi. Bàbá ní bíi dádì, bí èmi báyìí. Ok, kí lórúkọ bàbá? Ẹ jẹ́ ká pe orúkọ bàbá rẹ̀ ní bàbá wọn ní Adé. Ok, torí orúkọ tèmi náà máa ń jẹ́ Adé, yàtọ̀ sí Wàlíù tí mò ń jẹ́, mo tún ń jẹ́ Adé. Ok, ẹ jẹ́ ká pe bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká pe orúkọ bàbá wọn ní Adé. Ok, fún àǹfààní bẹ́ẹ̀ ni bàbá bá ní káàbọ̀ ìyàwó mi. Ta ni ìyàwó? Òun nìyí, òun ni ìyàwó. Ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi. Ó kọ́kọ́ kí nísìn bí kí ẹ̀yin àti mọ́mì kẹ́ lọ sí ọjà, kémi wà nílé, mi ò jáde, tí mo tẹ̀lé ń jáde, tẹ wá wọlé. Torí èmi náà lè ṣe gbogbo àwọn mo nílò láti ṣe àwọn àtúnṣe inú ilé. Tó ti yẹ yín nísìn. Ìgbà wo ni mo lè jáde? Ṣé mo kì í tẹ̀lé ń jáde ni? Mo máa ń tẹ̀lé mọ́mì náà, ṣé bá jọ máa ń lọ ni? Tẹ́ bá fẹ́ lọ sínú gbóngbà mi, ṣé mo kì í tẹ̀lé yín ni? Mo máa ń tẹ̀lé yín. Ok, ẹ sáà ní sùúrù, ẹ jẹ́ ká ka ìwé yìí tán. Ok, ní ilẹ̀ aláwọ̀ dúdú ní Nàìjíríà, kò wọ́pọ̀ fún àwa ọkùnrin láti máa lọ sí inú igbó ní gbogbo ìgbà. Torí pé bí wọ́n ṣe tọ́ wa nìyẹn, bí wọ́n ṣe tọ́ wa dàgbà nìyẹn, kò wọ́pọ̀ fún wa láti máa lọ sínú igbó. Tí kò bá jẹ́ pé bóyá bàbá èèyàn bá jẹ́ àgbẹ̀ tó ń dáko, sọ̀rọ̀ mi ti yẹ yín sí yìí, tó yẹ pé wọ́n máa ń lọ sí inú igbó lọ́pọ̀lọpọ̀ ìgbà nìkan ni èèyàn máa ń tẹ̀lé wọn lọ. Tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀, irú bàbá àti tèmi àti ìyá mi
àwọn méjèèjì kò sí àgbẹ̀ nínú wọn nítorí dé yìí èmi ò sábà tẹ̀lé wọn lọ sí inú igbó tó rẹ̀ ní òfin mọ́ mi lára tẹ́ bá lọ sí inú igbó tèmi ò kí n fẹ́ tẹ̀lé yín lọ inú igbó ṣùgbọ́n mọ́mì níbi tí ńgbà tí mọ́mì ń dàgbà bàbá mọ́mì àti bàbá wọ́n nífẹ̀ẹ́ láti máa lọ sí inú igbó wọ́n sì máa mú mọ́mì lọ àti uncle Octavian tó rẹ̀ ní mọ́mì ṣe nífẹ̀ẹ́ láti máa lọ sí inú igbó só ti yẹ yín nísìnyí. o nífẹ̀ẹ́ láti máa lọ inú igbó kí ló dé torí pé bóyá torí pé kìíní a máa sọ ìdí tó fi fẹ́ nífẹ̀ẹ́ láti lọ sínú igbó a máa sọ ọjọ́ mi ok ẹ jẹ́ ká parí ìtàn wa tó bẹ́ẹ̀ ni a sọ kí ló dé tó fi lọ sínú a sọ tiẹ̀ náà a sì jẹ kí la jẹ candy ok tó báyìí bàbá ní káàbọ̀ ìyàwó mi ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi oúnjẹ alẹ́ ti jiná o oúnjẹ alẹ́ ni oúnjẹ téèyàn máa ń jẹ kí èèyàn tó lọ sùn lálẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ náà máa ń jẹ oúnjẹ alẹ́ àbẹ̀ tí ń jẹ. ẹ lọ ẹgbọ́n nǹkan tí ìyá wọn kọ́kọ́ sọ tí bàbá wọn sọ fún wọn ó ní ẹ lọ fọ ọwọ́ yín kí n dáàdì náà máa sọ fún yín tẹ bá jáde tẹ bá dé ẹ lọ fọ ẹsẹ̀ èmi náà máa sọ fún yín pé ẹ lọ fọ Camille má pọ̀ mo ti rí ó ní ẹ lọ fọwọ́ yín kí ẹ wá ṣe kí ni kí ẹ wá jẹun ní gbogbo wọn bá lọ fọ ọwọ́ wọn ó dàbí ẹni pé a ti ka ìwé ìdè àárín ibi ni a dúró sílé ní tó bá ti di lọ́la a parí ìwé yìí ṣé ẹ ń gbádùn ìwé yìí àbẹ gbádùn rẹ ẹ fẹ́ ká tán nísìn a jẹ́ pé ń gbádùn rẹ nìyẹn o ṣé ń gbádùn rẹ ẹ ń gbádùn rẹ ọ̀dà ẹ mọ̀ nǹkan tá a máa ṣe mo fẹ́ ẹja ṣe báyìí ẹni sọ̀rọ̀ díẹ̀ ok mo fẹ́ kí ká parí ìwé yìí tá a bá ti ṣe tán ni kì í ṣe nísìn oníkálukú yín ẹ gbìyànjú àti lọ wo a bẹ̀rẹ̀ sí ní ṣe movie night èmi àti mọ́mí náà fẹ́ wo eré lórí mọ́ọ̀máwòrán tí ìmọ̀ mọ́mí ló máa sọ̀rọ̀ fíìmù tèmi àti wọn máa wò ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ movie night yín ok. Ọ̀hún náà máa bẹ̀rẹ̀ movie náà. ẹ̀yin lọ́mọ ká lè wá ní ìsinyìí tó ti yẹ ní ìsìn ṣùgbọ́n ìdí tí mo fi ní àní paríwé yìí ni pé mo fẹ́ ká sọ yòókù níbi tí wọ́n dé níbi la kàá dé níbi tí wọ́n ti délé àbí tí wọ́n ti fẹ́ jẹun tí bàbá wọn ti ní kó lọ fọwọ́ ẹ mú ìwé kan wá ká fi sí àárín ká mọ bó ṣe máa ń ṣe tó bá ń kàwé lọ tó bá fẹ́ gbàgbé àbí ó máa ń fiwé sáàárín àbí ẹ mẹ́lẹ̀ wá ẹ fi sí láàárín. báyà lọ fi síbi àyè ìwé rẹ lókè ó fẹ́ gbàgbé ó ṣeun torí ìwọ fẹ́ gbàgbé. Kindly subscribe to our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.